adúpẹ́ o ìjọba orílẹ̀-èdè Burkina Faso ti fi àwọn jagunjagun wa mọ́kànlá tí wọ́n ní wọ́n wà ní àkàtà wọ́n ti fi wọ́n sílẹ̀ inú wa dùn gan ṣùgbọ́n àwọn kankan dùn mí lórí ìṣẹ̀lẹ̀ yẹn because nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ àwọn kan bẹ̀rẹ̀ sí sọ wípé kò yẹ kí wọ́n fi wọ́n sílẹ̀ Ọlọ́run mú wọn ó yẹ kí wọ́n hàn wọ́n lé mọ́ ní ó yẹ kí ìjọba Burkina Faso ṣe gbá kó sáwo ní Ọlọ́run mú Tinubu gbá kan wò kan. Number one, ẹ̀yin tẹ́yìn sọ pé kò yẹ kí wọ́n fi àwọn jagunjagun ayé sílẹ̀ lọ́lọ́ mú wọn tó bá jẹ́ wípé bàbá ẹ̀ wà nù wọn tẹ́gbẹ́ wà nù wọn tábìlẹ̀ wà nù wọn tọ́kọ̀ ẹ̀ wà nù wọn ṣé wàá pẹ̀lú èdè yẹn. But mo máa ń ṣàkíyèsí kankan àwọn kan lórílẹ̀‐èdè yìí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ the next thing pé wọ́n máa ń politicize ẹ̀ nítorí òṣèlú ìmí àkàn fẹ́ kí àjálù kan kó kàn ṣẹlẹ̀ sí ara ẹ̀ láìsí orílẹ̀‐èdè wa ká lè sọ pé Ọlọ́run mú ìjọba tó wà lóde ìmí ìlú kówókówó ló máa ń lò especially àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ìyá kejì ní east àwọn ló tiẹ̀ burú jù ìdánwò àpò come and hear wetin Burkina Faso do o kí ló dé àwọn máa parọ́ and then tí èèyàn bá jẹ́ ní tìlàkàyè ẹ̀ sọnù ẹ rí wípé ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó le because nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ sí sọ wípé àwọn jagunjagun yẹn fẹ́ lọ sí orílẹ̀-èdè Republic of Benin ni pé wọ́n wá gba airspace Burkina Faso kọjá láì gbàṣẹ wọn ló jẹ́ káwọn yẹn mú wọn sílẹ̀ irọ́ ni o àwọn oníròyìn kan tẹ̀ gbé jáde pé Burkina Faso sọ pé Ọlọ́run ló yọ wọn àwọn fẹ́ já wọn bọ́ ni irọ́ ni o dídà káyìn ò bá sọnù map West Africa lẹ́ ń wòye so possible kí àwọn èèyàn fẹ́ lọ sí Republic of Benin tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn bíi káwọn kó gba Burkina Faso lọ so possible ó dàbí kí wọ́n ní èèyàn wà ní Ìbàdàn ó fẹ́ lọ Lagos State kí wọ́n ní kó gba Àkúrẹ́ wá tàbí kí wọ́n ní kó gba Àkókó Ondo State wá so possible ó ní mo sọ pé tí dídà káyìn ò bá sọnù èèyàn ò ní ronú bẹ́ẹ̀ kò possible ẹgbẹ́ wa ń bíbà ní Republic of Benin wà tí wọ́n ti tẹ̀gbàjọba so wá possible káwọn jagunjagun wa fẹ́ lọ síbẹ̀ kí wọ́n kọ́ gba Burkina Faso kí wọ́n gba Republic of Benin tó yẹ kí wọ́n land kọjá kí wọ́n gba Togo kọjá kí wọ́n gba Ghana kọjá kí wọ́n wá sí àwọn kọjú sí Burkina Faso tó yẹ pé Republic of Benin wọ́n dẹ̀ ti ń bọ̀ so possible so èmi mọ̀ nǹkan táwọn èèyàn ń parọ́ sí gbogbo nǹkan la máa ń fi sọ̀rọ̀ òṣèlú àwọn ń parọ́ pé àwọn jagunjagun yẹn fẹ́ lọ síbi tẹ̀gbàjọba tó ṣẹlẹ̀ lórílẹ̀ Republic of Benin ni. Number one, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ gbọ́dọ̀ sí jẹ́ wọ́n ń lọ sí Portugal ni wọ́n ń lọ so nígbà tí wọ́n dé tó kù díẹ̀ tí wọ́n dé Burkina Faso wọ́n discover pé kíní wọn jet wọn ó ní àkùdé wọ́n dẹ̀ give signal on emergency landing so wọ́n dẹ̀ grant ẹ̀ fún wọn jẹ́ kí wọ́n land tó bu alámọ̀ tó ṣẹlẹ̀ ní Burkina Faso ṣebí àwọn Burkina Faso government wọ́n release kíní wọn press release wọn pé àwọn ṣètọ́jú wọn dáadáa ibi wọn bí táwọn yẹn ti rí ìròyìn ẹlẹ́jẹ̀ tó máa ń gbé kiri ń gbà mí dẹ́ fún ọ̀rọ̀ ìtẹ̀gbàjọba tó wà ní tó ṣẹlẹ̀ ní Benin táwọn kan ń sọ wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé bókùdẹ̀ káàtó ó máa ń dùn mí fún àwọn elite wa ní Nàìjíríà yìí gbà mí mi tiẹ̀ mọ̀ wí tẹ́lómi lọ́ọ̀ka bàtú pé paper qualification náà ní la value jù ní Nàìjíríà àfàlù làákàyè ẹlòmíì tó wá sá ti gbé paper qualification yẹn dání àti rò pé ó ní làákàyè because according to ECOWAS law nǹkan tí gbogbo wájọ agreed lé lónìí pé a lè ran lọ́wọ́ ní registration bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi òfin ECOWAS sọ wípé tí orílẹ̀-èdè kan bá wà nínú ìpèníjà bẹ́ẹ̀ yẹn gbogbo ECOWAS gbọ́dọ̀ dìde láti ràn lọ́wọ́ kì í ṣe Nàìjíríà nìkan ló dìde sọ̀rọ̀ yẹn kì í ṣe Nàìjíríà nìkan ló fẹ́ ọmọ ogun ránṣẹ́ àwa kan ṣáájú ni ẹ̀tún lọ bèrè àwa kan gba front ni so àwọn gbogbo ECOWAS ló dìde òfin tí wọ́n dẹ̀jọ́ fọwọ́ sí ni so pé láti make sure pé democracy fẹsẹ̀ múlẹ̀ ní West Africa so láti gbógun ti nǹkan tó bá lè jẹ́ ìdìtẹ̀gbàjọba òfin ECOWAS ní tó ń jọ fọwọ́ sí ni tẹ́ ń gbọ́ mi now the second ni pé nínú òfin mi ti ECOWAS tó ṣe náà ni wípé emergency landing tó ṣẹlẹ̀ ní Burkina Faso táwọn ọmọ wọn land on emergency basis wọ́n jọ fọwọ́ sí náà ni wípé ó lè ṣẹlẹ̀ within the ECOWAS country wọ́n jọ fọwọ́ sí náà ni so ẹ̀yin tí ẹ wá bẹ̀rẹ̀ sí gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri immediately ẹ jọ ẹ stop ẹ ẹsẹ kìnìún stop ẹ then thirdly wá ní wípé president the Republic of Benin fún rẹ̀ ló kọ lẹ́tà sí ECOWAS méjì ló dẹ̀ make request tó grant ẹ̀ tó bá àwọn nǹkan sọ pé kò yẹ kí president Bola Ahmed Tinubu kó ṣe nǹkan tó yẹ kí yẹn tí àwọn pípẹ́ bá retaliate nǹkan tí Russia bá support wọn nǹkan ṣé Nàìjíríà wá jẹ́ ó jẹ́ abúlé bàbá ẹ̀ tó rò pé Burkina Faso akẹ́kẹ̀dé kọlù bẹ́yẹn ṣẹlẹ̀ ẹlòmíì bó ṣe máa ń ronú bíi kí nǹkan kan sáà ṣẹlẹ̀ kẹ́lẹ̀ yẹ̀yẹ́ ìjọba tó wà lóde dẹ̀ máa ń ṣe dẹ̀ mọ̀ wípé ẹlú tó bá fa òjò náà orí ààrẹ òjò yẹn náà máa pa wọn náà
tó tẹ́yìn kan bá ń lù kówó lórílẹ̀‐èdè Nàìjíríà lórí pé kẹ́lẹ̀ fi yẹn takù ìjọba tó wà lóde tàbí political party tó wà lóde tó bá ṣẹlẹ̀ náà ẹ̀yin náà máa jẹ́ ń bẹ̀. So Yorùbá dẹ̀ ní tó bá tara lé ẹ̀ ní ọ̀pọ̀ kò lè ríra ní ọ̀wọ̀n gógó mọ́ ẹ má máa ba orúkọ orílẹ̀‐èdè yìí jẹ́ níta lórí ọ̀rọ̀ òṣèlú. Tẹ bá mọ àtìkù táwọn míì ń kọ pé Burkina Faso kékeré yẹn ó gbẹyẹ lójú Nàìjíríà Burkina Faso àwọn ló yẹ ká pè ní giant of kíní kan Burkina Faso ṣègbà Burkina Faso ṣègbà àwo kan táwọn bẹ̀rẹ̀ sí yàtà látà orílẹ̀-èdè Nàìjíríà táwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kùgbàkùgbé pé Ọlọ́run mú orílẹ̀-èdè Nàìjíríà kó ọ̀rọ̀ òṣèlú ó yẹ kí Burkina Faso kó yanjú àwọn ológun yẹn ní ẹgbẹ́ kan àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dáadáa yẹn lẹ́nu títí wọn jẹ́ bàbá ẹ̀ will you say that lọ́fẹ́ gbàǹbẹ̀ so àdúpẹ́ o wọ́n ti release wọn àdẹ̀ ṣe pé wọ́n mú wọn sílẹ̀ àwọn ló request fún emergency landing so àwọn ìjọba Burkina Faso wọ́n ti release pinnu press release wọn látàánú gan pé àwọn ń ṣètọ́jú wọn immediately gan wọ́n ní àwọn kó wọn lọ sílé ìwòsàn ẹ lọ check ó wà lórí Avitage page Avitage ó wà lórí Avitage so bó ṣe jẹ́ nìyẹn. This is Adomade, bye for now.